àwù ló pọn fẹ́ ọdẹ ló pọn fẹ́ ọmọ ọmọlẹ àfẹlẹjà ló pọn fẹ́ ló pọn fẹ́ ló pọn fẹ́ kí ó dá sí lórúkọ mi. olùkẹ́dẹ̀ ọba lè má sí lọ́wọ́ mi tábà ti rí mi kẹ́ fún mi lọ́wọ́ mi mi ò bẹ́ ní bọ́dì jà sọ́ba. tábà ti rí mi kẹ́ fún mi lọ́wọ́ mi. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀bùn mi lọ́wọ́ mi. Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun ni mí ẹ má rí mi fín. Ààrẹ Ọ̀nà Kakanfò akíkanjú ọkùnrin lójókun. Ààrẹ Ọ̀nà Kakanfò kò níbi kan tá máa gbá mú. Ààrẹ Ọ̀nà Kakanfò aládìmú kó má dìnnà mú. Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ọmọ dúdú bá mi ò fi mí ṣeré. Ààrẹ Ọ̀nà Kakanfò àdìsá sọ máa kọ́lé. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ dúró ná kẹjẹ ń sọ̀rọ̀ ẹjẹ ń sọ dánú mi wọn dóhùn má gògó lẹ́nu torí kúkú dùkú ṣeré kẹrùkẹrù torí àfàjà aṣọlé ajá ń pòun lọ bẹkùn ara mi rírí mo ré mọ kí ló fata láǹtakùn lérí sálábà wọn. If you don't like me I don't like you forget the Yorùbá ẹ̀sìpòkò pápá gbadá fún mi ní rẹ́ńkòtò. wọ́n ti jẹ́ lọ́wọ́ kò sóhun tẹ́fẹ́ ṣe káṣáwó tó kọ́ pẹ̀tẹ́ sí ojú rí ẹ̀sà fọ́lọ́gì ní tó fojú dẹkùn kó mọ hù ẹranko tó má bàtà òun nígbò. tábà ti rí mi kẹ́ fún mi lọ́wọ́ mi mi ò bẹ́ ní bọ́dì jà sọ́ba. Hello, ta ló wà nílé o? Ẹ kúrọ̀lẹ́ o nílé ṣe dáadáa lẹ́wà. Mo tún ti dé bí mo ṣe ń dé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Olúwabùsáyọ̀mí Ọmọlára tí gbogbo ayé mọ̀ sí Elsos lórí ètò lénìí ètò kọ́ Yorùbá pẹ̀lú Lára náà la wà lónìí ní ìlú Oǹdó tí gbogbo rẹ̀ sì ń rọ́ kẹ̀kẹ́ rọ́mìtì. Ọ̀nà Kakanfò àwọn ọmọ dúdú bá mi ò fi mí ṣeré. Ààrẹ Ọ̀nà Kakanfò àdìsá sọ máa kọ́lé. Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ́yẹ́ tí kò bá nídìí akínrẹ́jà lókè odò. Bẹ́ẹ̀ ni tí kò bá nídìí akínrẹ́jà lókè odò bẹ́ẹ̀ náà ni lónìí lọ́jọ́ ọjọ́rú mo tún ti dé lórí ètò mi lónìí ètò mẹ́ta lọ́kan ètò tí ó dára ètò tí ó dùn ètò tí Ọlọ́run ọba mi lọ́wọ́ sí ẹ mà káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. àgbàdo onúgo fẹ́ rí ẹ àwọn ọmọ ojú ni tẹ́mi yóò bá tó láti wẹ̀ àfibọ́jú ni don't feed me what I don't eat the fat lover dry leaf. Báwo ni iṣẹ́ òní ṣe iṣẹ́ òní dùn ṣé kò rẹra púpọ̀ rárá. Ààrẹ Ganiu Ige Adams. Gbogbo wa tá à ń ṣe iṣẹ́ ìjọba àdá ọba ọkọ ọba kò kọ́ wa lẹ́sẹ̀ lónìí Elédùmarè àwa ṣọpẹ́ o. ọ̀nà àfífẹ́ aláṣẹ gbàkejì òrìṣà ààrẹ ọ̀nà. Gbogbo èyí tẹ̀ ń tajà pátá ṣáájé wùgbàjẹ ṣáájé rọ́gbàjẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín. Ààrẹ Ọ̀nà Kakanfò ikú bàbá yẹn lọ ikú tó ń pakú jẹ. Ààrẹ Ọ̀nà Kakanfò mo kí jẹ́yẹ mo kí gbogbo ọba aládé o. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ọmọ Yorùbá nílé lájò. Ìlú Oǹdó náà ni mo wà lónìí tí mo ti ń bá yín ṣètò kọ́ Yorùbá pẹ̀lú Lára tí ojú ọjọ́ sì dára nípasẹ̀ Elédùmarè lónìí ìlú Oǹdó ẹ̀gìn Oǹdó ọmọ amúlà méjì sójú ṣẹ̀yẹ òun náà ni mo ti ń kí yín lónìí alẹ́ o báyé yìí alẹ́ o. Ààrẹ Ọ̀nà Kakanfò sàjẹ́ ọlọ́run tó yìí ní Bombay. Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ olùkọ́ ní Toronto. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ètò kọ́ Yorùbá pẹ̀lú Lára ètò mẹ́ta lọ́kan ni ètò tí Ọlọ́run lọ́wọ́ sí tí inú Ọlọ́run tẹ̀sí sí bákan náà ètò yìí tí mo pè ní ètò abala mẹ́ta ọ̀kan ló fi jẹ́ wípé lé abala kìíní ni mo ti máa ń sọ̀rọ̀ lórí kí ló ń lọ lórí ayélujára bí tí ẹ ti máa gbọ́ ohun tí ó kán dandan kan dandan tí àwọn ènìyàn ń san ìròyìn tó jẹ́ wípé jáko jálẹ̀ gbogbo cyberspace lẹ ti máa gbọ́ tí ẹ̀kejì fi jẹ́ ibi tí mo ti máa ń fi àṣà àti ìṣe Yorùbá hàn tí abala kẹta sì jẹ́ abala current affairs níbi tí mo ti máa ń ju ìbéèrè sí afẹ́fẹ́ tó sì jẹ́ wípé ẹ máa fi ìdáhùn yín ṣe àtẹ̀jíwọ́ sí mi. Èwo ni tiwa. Kólóbà láti ọwọ́ Adéwálé Àyùbá òun náà lè gbọ́ báyìí. Wọ́n bí mi mo túra bí èmi gangan làbí sọ́lá mo bọ́lá.
Ayé wà rẹpẹtẹ fún wa lórí ètò lénìí láti ṣe ètò kí tó bọ́ sínú ètò lénìí ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi àjíkí ọba mi àjísà Elédùmarè ó mà ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run mi Ọlọ́run ìyanu asọ̀rọ̀ mátàsé mo dúpẹ́ pẹ́ òkun ìwọ ló ń bá mi ṣe ètò tí ètò sì ń mọ́ gbọ́dá ní ìwọ ló ń bá mi ṣe ètò Ọlọ́run mi tí ètò sì ń tò láìsí ìwọ kò mà sí èmi Elédùmarè láìsí ìwọ kò mà sí àwọn olùgbọ́ mi ẹlẹ́dàá mi mo mà dúpẹ́. àwọn káàkiri ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín o ìdọ̀. Ẹ̀kejì mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo yín pátá ni mo mà dúpẹ́ lọ́wọ́ yín mo ríṣẹ́ takuntakun mo rí ìgbọ̀wọ́ mo rí àtìlẹ́yìn yín ọ̀pọ̀lọpọ̀ yín láti ẹ̀ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi wípé elsos òun ṣe iṣẹ́ kàbìtì máa ṣe lọ àwa dúró lẹ́yìn rẹ̀ bíi ké ẹ ṣé pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gẹ́gẹ́ bí ìṣe mi ohun tí mo máa ń ṣe ni wípé láti òkè lọ́hùn-ún mo máa ń fẹ́ kí a fi jó ìlù àtẹ́wọ́ àti orin ká fi gbé gbogbo àwọn tí ó ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ tí a máa ń fi àtẹ́wọ́ àti ọ̀yàyà a máa fi gbé wọn lárugẹ torí pé nání ohun ànínà lànà ní mo náni yí ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀wọ́ láti òkè lọ́hùn-ún ẹ bá mi fi ọ̀yàyà ijó ìlù orin ẹ̀rín ẹ bá mi fi gbé wọn wọlé. What matters to me is to become a sugar. I will do what is. Gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún yín lónìí lórí ètò wípé a máa ní ìgbádùn rẹpẹtẹ lóòótọ́ ni nítorí báyìí lórí ètò ayé ti gbà mí láti máa ṣe ètò kọjá ìṣẹ́jú 15 tí mò ń ṣe ètò tẹ́lẹ̀ báyìí ìṣẹ́jú 55 ìyẹn 45 minutes lájọ máa ṣètò lónìí lórí ètò Kan Yorùbá pẹ̀lú Lára. orí kólóbá orí mo fẹ́ fọ́mọ yín. Orí ètò Kan Yorùbá pẹ̀lú Lára náà lẹ́wà àti gbogbo rẹ̀ ń dúkẹ́kẹ́. More music. Yeah, I'm back at you. Mo tún ti dé lónìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi mo yan Ọlọ́run fún yín o lónìí gbogbo rẹ̀ ó mọ kún fún ìgbádùn alárinrin ẹ mọ̀ wípé lọ́sẹ̀ tó kọjá mo ṣe apá kìíní lórí ìtàn Òṣónú kú sódò gbogbo èyí tí ẹ ti ń tẹ̀lé ìtàn yìí ẹ ti mọ̀ wípé lọ́jọ́ tòní mo máa ṣe apá kejì ìtàn náà Òṣónú tó jẹ́ alágbàfọ̀ tó sì rẹ́ra sí ìyàwó ọba tó fi jẹ́ wípé Olúwẹ̀rí Màbódò fúnra lára rẹ̀ ó wá sí ẹ̀bá odò níbi tí Òṣónú ti ń ṣe alágbàfọ̀ ohun tí Òṣónú tó fi ojú ìyàwó ọba rí àti ọba fúnra lára rẹ̀ àti ìyàwó ọba fúnra lára rẹ̀ a ó máa mọ ohun tí ó ṣẹlẹ̀ lónìí ní apá kejì mò ń bọ̀ náà. Party, bidi, body, shot curry, make a hide it from now till eternity. Bongo song, utupa, and your day. Bongo song, utupa, and shwago. Adi shebi oyalari. Àti ṣe bí Ọ̀yọ́ òun náà láàrí Ọ̀yọ́ ò ṣe bí gbogbo ẹnìkan òun mo kí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire lónìí lágbàáyé níbikíbi tí ẹ bá wà ilẹ̀ Yorùbá kò mà ní dàrú ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ gbọgbọrọ báyìí náà lọ́wọ́ yọjọ rí gbogbo ọmọ káàárọ̀ òjíire pátá a máa yọ ní bí ọjọ́. Nobody knows tomorrow. That's the way you sorrow. Do like what tomorrow. Money speaking. Any idea? Waiting. Shut up. The budget, demi. Ayago, Oramo, Congressor. You know, Congressor. Tupo. Any idea? Congressor. Tupo. Any shwago. Adi shebi oyalari. Oyo shebi baboni konko. Abidabuna. Ayele riwe kon. Congressor. Odiso. Ewole ewenu eko. Congressor. Odiso. See people on the block.
ẹ jẹ́ kí n máa múra láti lọ sínú abala kìíní lónìí lórí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára. Ẹ mọ̀ wípé nínú abala kìíní òun náà ni mo pè ní kí ló ń lọ lórí ayélujára kí ló ń lọ lórí ayélujára ní tòní. Ẹ jẹ́ kí n gbé tó yín létí wípé gbajúgbajà eléré amóhùnmáwòrán ni tí a mọ̀ sí Fúnkẹ́ Akíndélé tí gbogbo ayé máa ń pè ní Jennifer ni ó ti jáde láti díje fún ipò igbákejì gómìnà ní ìlú Èkó báyìí lábẹ́ àsíá ẹgbẹ́ ọlọ́mbrẹ́là tí a mọ̀ sí PDP. Ó ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ náà ní ọjọ́ ajé tí ó kọjá yìí, ìyẹn last week Monday, lórí ayélujára tí ó sì sọ wípé òun ti ṣetán wàyí láti sin ìpínlẹ̀ Èkó látàrí ìfẹ́ tí ó ní sí àwọn ọ̀dọ́, obìnrin àti àwọn ọmọdé bákan náà. Ẹ má gbàgbé wípé eléré mìíràn àwọn bíi Desmond Elliot, Banky W, Yẹlẹ Dóṣe, Tonto Dike, gbogbo wọn náà ló ti gbé igbá òṣèlú ní ìgbà kan rí. Desmond Elliot ti ẹ̀ jẹ́ àti ó ní ipò níbi alága ìbílẹ̀ ní ìlú Èkó báyìí lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Gbogbo wọn náà ló ti gbé igbá òṣèlú rí, ṣùgbọ́n tí Fúnkẹ́ Akíndélé yìí òun ló jẹ́ eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde lórí ayélujára. Ẹ má gbàgbé wípé Fúnkẹ́ Akíndélé yìí bákan náà ní ìgbéyàwó rẹ̀ di àfìsẹ́yìn bí egún fi ṣọ, ìyẹn ní oṣù tí ó kọjá yìí. Ìyẹn ẹ mọ̀ wípé Fúnkẹ́ Akíndélé ló jẹ́ aya lọ́ọ̀dẹ̀ JJ Skills tẹ́lẹ̀, olórin àná tí gbogbo ayé mọ̀, ṣùgbọ́n ní oṣù tó kọjá yìí àwọn méjèèjì jáde láti sọ wípé ìgbéyàwó àwọn méjèèjì kò lè ṣiṣẹ́ mọ́. A máa fi àkókò yìí látọ̀dọ̀ mi ń bí yìí kí Fúnkẹ́ Akíndélé tó ti sọ wípé òun ti gbégbá ìdìbò báyìí, a máa wò ó, a máa tọpinpin rẹ̀ bóyá a lè dìbò fún tàbí a ò ní dìbò fún. Ìyẹn bẹ́ẹ̀, mò ń bọ̀ náà. Lóògùn ọ̀fẹ́ lóògùn ọ̀fẹ́ ọdẹ. trendybeats.com. Of Lagos. Holy Father. Ṣé tí àyè bá gbà ọ́, ṣé ìwọ á dìbò fún Fúnkẹ́ Akíndélé tàbí àwọn olóṣèré orí amóhùnmáwòrán mìíràn tí wọ́n ti ń dìde tí wọ́n sì kọjú sí òṣèlú? Ẹ mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà tá a wà lọ́wọ́ báyìí, ètò ìdìbò ìyẹn ti àga tí ó ga jùlọ tí a mọ̀ sí federal ó ń bọ̀ ní ọdún tó ń bọ̀ yìí 2023, tó fi jẹ́ wípé a máa yan ààrẹ mìíràn sí ipò. Gbogbo ènìyàn báyìí náà ló ń múra fún ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà ní ọdún tó ń bọ̀ yìí. Àdúrà mi ni wípé kí Ọlọ́run ọba kó fi olórí tí ó máa ṣe ìlànà tí òun fúnra lára rẹ̀ kó fi fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Àdúrà mi nìyẹn. Ṣùgbọ́n tí àyè bá gbà ọ́ láti dìbò, ṣé ó dìbò fún gbogbo àwọn tó ti fìgbà kan jẹ́ eléré orí amóhùnmáwòrán tẹ́lẹ̀ rí? I can't face it all alone. Orí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára náà la wà. Don't wanna lose all the things we once had. Fuck on my front end, I still want you back. Hey, can I have your number? Hey, can I give you a call? Hey, we are not getting younger. So ìbéèrè mi lónìí ní apá kìíní ni pé báwo la ṣe rí sí wípé àwọn tí ó ti fi ìgbà kan jẹ́ eléré orí ìtàgé amóhùnmáwòrán ní ìgbà kan rí tàbí tí wọ́n sì wà níbẹ̀, kí ni ìbéèrè mi fún wọn ni wípé ṣé ó dára, àbí fún yín ni pé ṣé ó dára kí wọ́n sọ wípé àwọn fẹ́ wọlú òṣèlú lọ? Ṣé ó yẹ kí a gbà wọ́n láàyè? Ṣé ó yẹ ká tiẹ̀ dánwò wò pé ẹ jẹ́ kí a tiẹ̀ fi wọ́n síbẹ̀ wò káwò bí wọ́n ṣe máa ṣe? Ṣé tí àyè bá gbà ọ́, ṣé wàá dìbò fún ẹnikẹ́ni tó bá ti fi ìgbà kan wà lórí amóhùnmáwòrán rí gẹ́gẹ́ bí eléré? Holy Father, Holy Father.
Yorùbá pẹ̀lú Lára náà la wà, ètò tí Ọlọ́run ọba mi dùnnú sí. Ẹ jẹ́ kí n sọ fún yín báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ ohun ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ á máa ní ìkíyèsára, ẹ jẹ́ á máa ní ìkíyèsára, ká sì máa mú ọ̀rọ̀ ààbò wa ká máa mú lé ọ̀kúnkúndùn, nítorí wípé àwọn ọ̀daràn wọ́n ti wà káàkiri báyìí. Bó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi orúkọ là á pè wọ́n, a máa pè wọ́n ní Boko Haram, a máa pè wọ́n ní herdsmen, a máa pè wọ́n ní bí, a máa pè wọ́n ní tọ̀hún, ṣùgbọ́n gbogbo rẹ̀ báyìí ó ti wá dá lórí pé kí a máa ṣe ààbò fúnra lára wa. Torí wípé ẹni tí ó bá ṣọ́ra rẹ̀ òun mà lọ́lọ́run ṣọ́, Ọlọ́run ṣọ́ mi ò kọ́kọ́ ṣọ́ra rẹ̀ ná. Ẹ jẹ́ á máa ṣe àkíyèsí bá a bá jáde lọ tàbí tí a bá ń bọ̀, ká máa rí dájú wípé à ń wo ọ̀tún à ń wo òsì. Ẹ má jẹ́ ká fi gbogbo ara rìn, ẹ má sì jẹ́ ká fi gbogbo ara sùn. Tá a bá ti wọ inú yàrá wa, ká máa rí dájú wípé à ń ti ilẹ̀kùn. Tí a bá sì fẹ́ gbé ọ̀kadà, ká tún máa rí dájú wípé à wọ ọlọ́kadà náà dáadáa, torí ọ̀pọ̀lọpọ̀ jàǹdùkú ló ti wà láyìíká báyìí. Tí a bá sì ti jáde náà, ìjọ̀wọ́ ẹ jẹ́ ká máa gbàdúrà, nítorí pé Ọlọ́run òun lolùṣọ́ àgùntàn. 1,005 naira, P2K when some boys and the wear. 1,005 naira, come and tell some boy, let's start to the pariwo, let's start to the balance, They say them be Mr. Bling. You want that? Who give you? When me say letter Bob, me I go send to your mama, little sound boy. You want Dix your papa, lyrics for my. Ilé ẹbọ tó jó ẹwà ló bù sí o. Ẹ mọ̀ wípé tẹ́lẹ̀ rèé ìṣẹ́jú 15 ni mo ní lórí ètò, ṣùgbọ́n Ọlọ́run bá ti bá wa ṣe báyìí á mọ̀ gbádùn ara wa. Ìṣẹ́jú 15 lẹ́yìn mo ti wá ní lórí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára. Ìyẹn túmọ̀ sí wípé ìgbádùn rẹpẹtẹ òun náà lájọ mọ́ gbádùn ara wa lórí ètò. Bling bling when some boy then they wear. 1,005 naira. Bling bling when some boy then they wear. 1,005 naira. Bling bling when some boy then they wear. 1,005 naira. Bling bling when some boy then they wear. Mo ti ń múra láti lọ sínú apá kejì, ní abala kejì lórí ètò lónìí, abala tí mo pè ní abala Kọ́ Yorùbá pẹ̀lú Lára. Abala kejì yìí náà ni mo ti máa ń fi àṣà àti ìṣe Yorùbá hàn lórí ètò. Ẹ mọ̀ wípé àṣà Yorùbá ó ṣe pàtàkì, àṣà wa ò gbọdọ̀ sọnù. Ẹ má jà máa gbé àṣà aláṣà lárugẹ, ká kọ àṣà tiwa sílẹ̀. Orí tí yóò gbé ní kì máa dẹ́rù pani, gidigbi kò kan orí o. Àṣà aláṣà tá à ń mú ṣọ̀kúnkúndùn, ẹ má jà máa ṣàkíyèsí kó má di wípé àwọn ọdún bíi mélòó kan síbi tá a wà yìí àṣà ti sọnù, ìṣe ti sọnù. Ẹ jọ̀wọ́, àṣà Yorùbá, àṣà ilẹ̀ wa kò gbọdọ̀ sọnù. Torí náà ni mo ṣe máa ń sọ wípé tí n bá ti ń ṣe ètò, ẹ máa gba àwọn ọmọdé láyè láti máa gbọ́ ètò yìí. Ètò yìí ṣe pàtàkì. Tẹ́ bá tiẹ̀ dé ọ̀pọ̀lọpọ̀ ilé gan, ẹ máa rí àwọn tó èèyàn táwọn sọ pé mi ìfẹ́ kọ́mọ mi máa sọ Yorùbá, mi ìfẹ́ kọ́mọ mi máa sọ èdè, mo fẹ́ kọ́mọ mi máa sọ Gẹ̀ẹ́sì. Kí ló jẹ́ bẹ́ẹ̀? Àṣà wa ò gbọdọ̀ sọnù. Àṣà aláṣà tá à ń gbé kárí tá à ń pọ́nlé. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ní ìlú Amẹ́ríkà wọ́n ń wá àwọn ènìyàn tí wọ́n máa kọ́ wọn ní èdè Yorùbá, tí wọ́n máa kọ́ wọn ní èdè ìbílẹ̀ tí ó ti orílẹ̀-èdè Nàìjíríà jáde. Ẹ má jẹ́ ká gbédè wa lárugẹ, ẹ má jẹ́ ká pọ́nra wa lé. Ẹ dákun, ẹ jọ̀wọ́, ẹ jẹ́ á máa gbé àṣà Yorùbá lárugẹ. Link, yo, this is Marlon Spice, me boss of the scene. Yo boy, 1,005 naira. Bling. When some boy. Mo ti ṣetán báyìí láti bọ́ sínú abala kejì. Mo ti wà nínú abala kejì Kọ́ Yorùbá pẹ̀lú Lára báyìí. Mo tilẹ̀ ń kò yẹ bóyá ẹnikẹ́ni á darapọ̀ mọ́ mi lórí ètò lénìí. Mo ti sọ fún yín tẹ́lẹ̀, mo sì ti káàkiri, mo ti ṣe ìfilọ̀ yìí ní gbogbo ayélujára mi wípé aago 5 lé ọjọ́rú Thursday ni mo máa ṣe ètò lórí Kọ́ Yorùbá pẹ̀lú Lára. Tí ẹnikẹ́ni bá wà lórí ètò pẹ̀lú mi, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi kí n lè bá mọ̀ wípé èmi nìkan kọ́ ló wà nílé agbára. Bó ti múra báyìí, ẹ jẹ́ kí n wọnú abala kejì lọ. Ẹ má gbàgbé wípé lọ́sẹ̀ tó kọjá mo ka ìtàn kan fún wa lórí ìtàn Òṣónú Kúsódò alágbàfọ̀ tí inú rẹ̀ kì í dùn sí ìṣerere ọmọlàkejì rẹ̀. Lọ́sẹ̀ tó kọjá a rí bí Òṣónú ti ṣe wà ní ìdí odò, tó sì jẹ́ wípé ayaba wá sí ìdí odò láti pọn omi, ṣùgbọ́n bí Òṣónú ṣe rí ayaba,
òṣónúrú odò tó fi jẹ́ wípé àyàbá fi ẹrẹ̀ fọ́jú. Láìpẹ́ láìjìnà olúwẹ̀rí farahàn ní odò, olúwẹ̀rí sì bẹ̀rẹ̀ sí ní bá òṣónú sọ̀rọ̀. Mo tẹ̀síwájú. Òṣónú kò tilẹ̀ kọbi ara sí ọ̀rọ̀ rẹ̀, ìyẹn sí ọ̀rọ̀ olúwẹ̀rí. Ẹ̀rẹ̀kẹ́ èébú ni ó tún ń ṣe sí i. Wàràwéré tí ó ti fa olúwẹ̀rí mọ́ra, ó da ìgbájú bo olúwẹ̀rí. Síbẹ̀ olúwẹ̀rí ṣe ni ó ń wo òṣónú. Everybody come dey holla, ìjọ yìí ti fa wàhálà. Shake your nyash, you tire. When them see gun dey on fire. Oh yeah, baby fire. Orí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára náà làwà tí mo wà ní abala kejì tí mo ti ń ka ìtàn Òṣónú kú sódò. Mo fẹ́ kí a fi etí sílẹ̀ dáradára kí a lè rí ọgbọ́n kọ́ nínú ìtàn tí mò ń kà yìí. Mo tẹ̀síwájú. Ọba retí títí kí ìyàwó òun dé láti odò, ṣùgbọ́n kò rí ẹni tí ó jọ ìyàwó rẹ̀. Ọba wá fúnra pé ó ní láti ní ìdí kan pàtàkì tí ó fi rí bẹ́ẹ̀. Ó sì pinnu láti wá ìyàwó rẹ̀ lọ. Bí ọba àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ti dé odò ni wọ́n bá Òṣónú níbi tí ó ti ń lu olúwẹ̀rí. Ìjọya, àwa lálẹ́jọ́, àwọn tèmi iṣẹ́ ti ṣáyó, ẹ̀sùn ní kẹ̀kẹ́ ẹ wá mú jọjọ. Bọ̀bọ̀ ìní ṣe ló dúró, àtìtú ìlú ó jẹ́ mú jọjọ. Fàájì ti dé rẹpẹtẹ, ṣọlá ti dé ó nẹ́sẹsẹ. Kí lẹ fẹ́ ṣe tí ò bá ṣeré? Wọ́n béèrè pé ta ló ní jó, wọ́n tún béèrè pé ta ló ní flow. Dé ṣọlá ló ní jó, dé ṣọlá ló ní flow. Lyrics lórí gángan. Òṣèré Ṣọlá Ìdòwú. Lórí gángan, ìdán lórí gángan, ṣọlá lórí gángan, àwa lórí gángan, lórí gángan, ìjó lórí gángan. Ìjọya, ìjọya, ìjọ. Mo bá jó, ṣùgbọ́n ìtàn tí mò ń kà yìí ó ń bà mí lẹ́rù torí èmi ò mọbi tí ìtàn yìí ń lọ. Stand the dance. Ìjọya, àwa la níjó. We on the dance. Mo tẹ̀síwájú. Ọba pàṣẹ. Ọba retí títí kí ìyàwó òun dé láti odò, ṣùgbọ́n kò rí ẹni tí ó jọ, ó sì pinnu láti wá ìyàwó rẹ̀ lọ. Ọba pàṣẹ pé kí ó ṣíwọ́. Lẹ́yìn èyí ni ó wá béèrè ohun tí ó fa ìjà láàrin àwọn méjèèjì. Ìgbà yìí gan ni olúwẹ̀rí wá tó fi ara rẹ̀ hàn àwọn tí ó wà níbẹ̀. Ẹ̀rù ńlá jálu ọkàn Òṣónú, ayaba àti ọba pàápàá. trendybeats.com. Èmi ni kàkà mọ̀ wá, mo ní bàbá nígbẹ̀jọ́. Mo wọ́wọ́ la, mo gbàgbé láti yí lọ. Wọ́n gbìyànjú láti bẹ olúwẹ̀rí kí ó dáríjì Òṣónú, ṣùgbọ́n ẹ̀pa kò bóró mọ́. Olúwẹ̀rí ti fi ìbínú fa ẹsẹ̀ Òṣónú sínú odò. Bí Òṣónú ṣe bódò lọ nìyí. Láti ọjọ́ náà ni àwọn ará ìlú ti ń pe odò náà ní odò Òṣónú. Èyí nìkan kọ́, wọ́n kọ odò náà sílẹ̀ pátápátá títí ayérayé. Ẹgbẹgbẹ̀rún ṣubú lọ́tún lósì mi. Nǹkan kankan ní ṣọmọlọ́run, ó kéré pọ̀ ní tèmi. Èmi ní kankan mọ̀ wá, mo ní bàbá nígbẹ̀jọ́. Èmi ní kankan mọ̀ wá, mo ní bàbá nígbẹ̀jọ́. Bí mo ṣe parí ìtàn Òṣónú kú sódò apá kìíní àti apá kejì ní èyí, ẹ jẹ́ ká wò ó àwọn ẹ̀kọ́ wo ni a rí kọ́ nínú ìtàn yìí. Lárí àgbẹ̀ǹkẹ̀, ìyá lárí àgbẹ̀ǹkẹ̀, máa jó máa yọ. Ìyá lárí àgbẹ̀ǹkẹ̀, iṣẹ́ ọwọ́ mi kò ní. Iṣẹ́ ọwọ́ ẹnikẹ́ni wa kò mà ní dìbàjẹ́. Ẹ dákun ẹ pè mí báyìí sórí nọ́mbà yìí tí mo fẹ́ pè báyìí
kí ẹ lè sọ ohun tí ẹ kọ́ ní ẹ̀kọ́ nínú ìtàn Òṣónúkúsódò 07063425044 07063425044 ìtàn Òṣónúkúsódò apá kìíní àti apá kejì ẹ̀kọ́ wo la rí kọ́ ńbẹ̀. Ẹ̀kọ́ kìíní tí mo kọ́kọ́ kọ́ nínú ìtàn yìí ni wípé a kò gbọdọ̀ máa bú ènìyàn. Gbogbo ẹ̀yin tí ẹ lé ẹnu bí abẹ ṣékélé tí ẹ máa bú ènìyàn tí ò ń bú ǹjẹ́ ọmọ ẹrú ẹ̀dá tí ẹni náà jẹ́. Gbogbo ìgbà la gbọ́dọ̀ máa kóra wa ní ìjánu, ká máa kóra ẹni ní ìjánu, ó ṣe pàtàkì. Ẹ̀kọ́ kejì tí mo rí kọ́ ni pé ká máa kóra jọ ibikíbi tí a bá ti bá ara wa, nítorí pé Òṣónúkúsódò yìí ó jọ̀wọ́ ara sílẹ̀, a máa ṣe báṣabàṣa, a máa ṣe báṣubàṣu, alágbàfọ̀ tí ò mọra, tí ò mọsẹ̀, tí ò mọnílé, tí ò màlejò, tí ò mọba, tí ò mọ̀jòyè, oníwà àbàjẹ́ gbáà ni. Ẹ jẹ́ ká máa bọ̀wọ̀ fún tọmọdé tàgbà, ká máa ṣe ìtẹríba fún ọmọdé àti àgbà. Bó tilẹ̀ jẹ́ wípé Òṣónú rí ìyàwó ọba tó wá sí odò láti wá wẹ̀, ó ṣe àrífín sí ìyàwó ọba, kò tilẹ̀ bìkítà rárá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ òun. Ìwà àbàjẹ́ kò yẹ ọmọ ènìyàn, ó yẹ ká máa ṣe ìwà ọmọlúwàbí ní gbogbo ìgbà. More music on trendybeats.com. Ta ló sọ pé kò fọ̀kẹ́ OPP ó pọ̀ pa. Orí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára náà la wà tí mo ti wà ní abala kejì báyìí, níbo tí mo ti ka ìtàn Òṣónúkúsódò. Mo ń béèrè ìbéèrè, ẹ̀kọ́ wo lẹ rí kọ́ nínú ìtàn yìí Òṣónúkúsódò 07063425044. Ǹjẹ́ ó tiẹ̀ dára kí a máa rẹ́ra sí ènìyàn bí bóyá a mọ̀ wọ́n tàbí a kò mọ̀ wọ́n? Ajílọ́mọ́tò àjíbáwáyá àwọn ọmọ mi ṣokoṣoko. Ta ló sọ pé kò fọ̀kẹ́ OPP ó pọ̀ pa. OPG ó pọ̀ gan. Ta ló sọ pé kò fọ̀kẹ́ OPP ó pọ̀ pa. OPG ó pọ̀ gan. Mo rawọ́ ìdúpẹ́ sí gbogbo àwọn olùgbọ́ mi pátápátá, pàápàá jùlọ àwọn tó fẹ́ mi tọ̀yàyà. Mo gbóhùn sáfẹ́fẹ́, mo kí wòlíì ìránṣẹ́ Ọlọ́run Lọ́sìn Lùbùtì, ẹ ṣé mo dúpẹ́. Ta ló sọ pé kò fọ̀kẹ́ OPP ó pọ̀. Ó pípé ó pọ̀ pa lórí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára náà la wà lónìí ní ìlú Oǹdó tí ojú ọjọ́ sì dára. Mo ti wà ní abala kejì, mo ka ìtàn Òṣónú, mo sì ń béèrè lọ́wọ́ yín wípé kí ni ẹ̀kọ́ tí ẹ rí kọ́ nínú ìtàn náà. 07063425044 ẹ pè mí wọlé kí n tó wọnú abala kẹta lórí ètò yìí. Kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò, orí burúkú dẹ̀yìn lẹ́yìn gbogbo àwọn olólùfẹ́ àti olùgbọ́ mi pátá.
jọ̀wọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká má bìkítà àwọn ọmọ wa bí mo ṣe sọ tẹ́lẹ̀ ìgboro ti dàrú báyìí ìgboro le koko bí irin ẹ jẹ́ ká máa ṣọ́ àwọn ọmọ wa nítorí ara ìròyìn tó bọ́ sí wa létí ni pé àwọn afipá bá ènìyàn lò pọ̀ ti pọ̀ ní ìgboro tó sì fi jẹ́ wípé pàǹpẹ́ àtàkùté tí wọ́n gbé sí ọ̀nà àwọn ọmọ kéékèèké ni wọ́n fẹ́ máa fi mú ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a máa ṣọ́ àwọn ọmọ wa ojúlalá kan kì í ṣọ́ orí ẹ jẹ́ kí a máa ṣọ́ àwọn ọmọ wa o tá a bá ti fi wọ́n sí ilé ìwé ẹ jẹ́ kí a máa pe àwọn olùkọ́ wọn ká máa béèrè lọ́wọ́ wọn bóyá wọ́n wà nínú ilé ìwé tàbí wọn kò sí níbẹ̀ nítorí pé àwọn ọmọ tó jẹ́ ọ̀dọ́ jùlọ pàápàá àwọn ọ̀dọ́ a lè gbé wọn sí ilé ìwé kí a sì dìrò wípé wọ́n ti lọ sí ilé ìwé ṣùgbọ́n ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ wípé wọ́n jọmọ olórí kunkun Ìdùmarè jọ̀wọ́ má mà fún mi lọ́mọ olórí kunkun tó jẹ́ wípé tí ẹ bá fi wọ́n sí ilé ìwé wọ́n tún lè gbàbò míì lọ ẹ jẹ́ á máa ṣọ́ àwọn ọmọ wa àwọn tí ó sì jí ọmọ kékeré pátápátá nínú wọn ẹ jẹ́ á máa fi wọ́n sí ilé ìwé ká tún lọ máa mú wọn níbẹ̀ ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká máa gba àwọn ọmọdé láàyè kí wọ́n máa rìn káàkiri ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká máa gba àwọn ọmọdé wọ̀nyí láàyè láti máa dá nìkan wálé fúnra lára wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀bàyéjẹ́ ìka ènìyàn bí ló ti wà kárí gbogbo àgbáyé báyìí pàápàá jùlọ ní àwọn àdúgbò ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọdé ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọ wa lágbára Elédùà orí ẹnikẹ́ni wọ̀ wà ní burú o. Sungba olólo sun jaja. Orobosa asaro orobosa asaro orobosa asaro orobosa say Mr. Money with the vibe right now. Mr. Money with the vibe right now. Mr. Money with the vibe right now. Kí n tó lọ sínú abala kẹta ẹ jẹ́ kí n mú tó yín létí pé gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ fún ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára ó wù mí kí a gbé ètò yìí lọ sí rádíò níbi tí gbogbo àgbáyé gbogbo ènìyàn pátá yóò ti máa gbọ́ wa nítorí pé ètò yìí ètò ilẹ̀ wa ní ètò àṣà ni ó sì di dandan kí ó kan ọ̀pọ̀lọpọ̀ ènìyàn létí tí ẹ bá fẹ́ ṣe ìgbọ̀wọ́ fún ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára ẹ máa pè mí sí nọ́mbà tí mo máa pè kí n tó kúrò lórí ètò nọ́mbà náà lẹ ó pè mí sí lẹ́yìn ètò tí ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ fún ètò yìí bákan náà gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe ìpolówó ọjà yín pátá lórí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára àyè ti wà fún yín báyìí ẹ máa lè pè mí sórí nọ́mbà tí màá pè bákan náà lẹ́yìn ètò tí ẹ ó lè máa pè mí sí bó ṣe rí nìyẹn. I don't like the nonsense, we are for butter. Sungba la ja, sungba. Àgbájọwọ́ báyìí náà la fi sọ̀yà ẹnikẹ́ni kì í jẹ́ àwádé bẹ́ẹ̀ sì ni àjòjọwọ́ kan kì í gbẹ́rù dórí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ fi ohùn sáfẹ́fẹ́ kí àwọn olùfẹ́ yín èyí tí a mọ̀ sí shout out àyè ti wà fún yín láti ṣe bẹ́ẹ̀ lórí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára ní owó ráńpẹ́ tí kò ní kan yín ní egungun ọrùn náà lè máa lè ṣe tí mo sì máa ṣe fún yín tó sì jẹ́ wípé inú yín máa dùn ara yín sì máa yá gágá tó sì jẹ́ wípé mo máa bá yín gbóhùn sáfẹ́fẹ́ kí àwọn olólùfẹ́ yín tí mo sì máa fi ìfẹ́ yín tí mo sì máa fi ránṣẹ́ sí wọn tàbí ta ni kò fẹ́ràn ìfẹ́ là kọjá òfin. Ìfẹ́ là kọjá òfin ìfẹ́ á máa mọ́kàn tutù ìfẹ́ á máa múnú ẹni dùn. Feel better, make you feel better if you stay another day. Ó ṣe é tẹni Makanaki gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá ẹ dúró tì mí ẹ má ìlọ nínú orin tẹ́nì yìí tó pè ní wait òun náà ni mo ti gbọ́ ìfẹ́ yín ó wà lọ́kàn mi bí olómi tútù bákan náà ìfẹ́ yín á máa hó yaya nínú ọkàn mi. We work together. We go do the do together. Baby, wait for me. Yeah. Would you stay with me? Yeah. No regrets, baby. Like a soldier, would you fight for me? Baby, wait for me. Would you stay with me? No regrets, baby. Like a soldier, would you fight for me? 'Cause I'm always on time, yeah, bro.
ètò kọ́ Yorùbá pẹ̀lú Lára náà láwà tí mo ti ṣe abala kìíní tí mo sì ṣe abala kejì. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi pátá ẹ jọ̀wọ́ ẹ máa jẹ́ kí ètò yìí kó káàkiri ayélujára. Báwo lẹ ṣe lè ṣe èyí? Ẹ máa like, ẹ máa tag, ẹ máa share, ẹ máa contribute, ẹ máa comment, ẹ máa sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ yín wípé ọlọ́pàá tuntun ti wà ní ìgboro. Ǹjẹ́ o ti gbọ́? Ǹjẹ́ o ti gbọ́ nípa ètò kọ́ Yorùbá pẹ̀lú Lára? Ọ̀nà tí ẹ fi lè gbà ṣe àtìlẹ́yìn fún ètò yìí ni wípé kí ètò yìí kó lọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, kó lọ jákèjádò ayélujára. Ẹ máa mú líǹkì mi kí ẹ máa share rẹ̀ káàkiri sí orí gbogbo ayélujára yín, ìyẹn gbogbo Twitter, Instagram, Facebook, TikTok, kí ẹ máa gbé síbẹ̀ kí àwọn ènìyàn kó lè máa mọ̀ wípé omi tuntun ti rú, bẹ́ẹ̀ sì ni ẹja tuntun ti jáde wá. Would you stay with me? No regrets, baby. Like a soldier, would you fight for me? Baby, wait for me. Would you stay with me? Ohun mi rántí ọ̀rẹ́ mi kan tí a ti jọ fẹ́ra rí ní ìgbà kan. Orin tí Tẹ́ni Makanaki ń kọ yìí òun ló fẹ́ mú mi sọ ìtàn ráńpẹ́ yìí. Èmi àti arákùnrin yìí a fẹ́ràn ara wa lọ́pọ̀lọpọ̀ tó fi jẹ́ wípé tiẹ̀ tilẹ̀ máa ń sọ fún mi pé màá jà fún ẹ, I will fight for you. Tẹ́nikẹ́ni bá fẹ́ kojú mi lórí ọ̀rọ̀ rẹ, màá bá ẹni náà jà. Mò ń bọ̀ náà. Jason. Ilé ọjọ́ kan èmi àti ọ̀rẹ́kùnrin mi yìí à ń jáde lọ, lójijì mo rí ẹnìkan tí ó ń bọ̀ láti ọ̀kan. Ọkùnrin ó ga, ó síngbọnlẹ̀, ṣùgbọ́n ohun tí mo ṣàkíyèsí ni wípé ojú rẹ̀ ń pọ́n, èyí tí ó túmọ̀